Ẹ káàsán sá. Orúkọ mi ni Ọlámilékan Àbẹ̀fẹ́. Kí lorúkọ yín? Orúkọ tèmi ni Habib Adio. Habib Adio. Ṣé ẹ mọ̀? Mo mọ̀. Kí lẹ mọ̀? Òwe. Ọ̀dà tẹ́ bá mọ̀ òwe bẹ́ẹ̀ mọ̀ á mọ̀ ní sí. Wọ́n bá sọ wípé gìrìgìrì nílé à ń jọ̀fẹ́. Gìrìgìrì nílé à ń jọ̀fẹ́. A lè pè ní olójú kòkòrò. À ń jọ̀fẹ́ tán à ń jọ̀fẹ́ kú a ò rẹ́ni sí. Gìrìgìrì à ń jọ̀fẹ́ kú a ò rẹ́ni sí. Ẹ gbìyànjú díẹ̀ ni. Ọ̀dà tó bá parí òwe yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ ni pé ó dàbí ọwọ́ èkó lọ́mọ aráyé ń bá ní láni pé tí máa ń dùn fún yàn ìlàyé mọ́ mọ̀ tó bá tọ́ fún yàn àwọn èèyàn ṣàpẹ́ ni. Bá tọ́ fún yàn àwọn èèyàn sá fún yàn. Ìyẹn pé tọ̀ kí nǹkan bá ń dáa fún yàn táwọn èèyàn ráfà nígbà lọ́wọ́ èèyàn ayé ọmọ sátẹ̀lé yẹn.